kó ta tiẹ̀ ó fi lélẹ̀ ó sùn odídẹrẹ́ mọ̀fín ta tiẹ̀ ó lọ lé ìwú ọmọ àbíkú díẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ odídẹrẹ́ gùdùgù ta tiẹ̀ ó ṣe kọ́sọ́ sílé Ọ̀rúnmìlà ó ní èèwọ̀ a kì í bá kìnìún kára ó má dẹni o ẹ̀làrọ̀ babaláwo kìnìún bá fún kin ọlá ìgbó lórúkọ à ń pè fá pétújọbí olúgbùnrin ọ̀pàkóorí ìgbágbó ọmọlọ́mọ ṣìn lọ́rùn ọ̀pẹ̀ bájìwá ìfásọrẹ́ ẹ̀là ọmọ òyígí ifá tó bá ń bẹ lóko dóde o Ọ̀rúnmìlà tó bá ń bẹ lọ́dọ̀ kó rọ̀ gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ yìí owó rọ̀ fún yín o ọlá rọ̀ fún yín iyì rọ̀ fún yín oríire rọ̀ fún yín àìsìkí tó péye rọ̀ fún yín ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà bó ṣe jẹ́nu lágbára Olódùmarè àgọ̀tún ọlọ́mọ atẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì akọni ìgbà nílẹ̀tò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá mò ń bọ̀. ẹni lẹ́rù ló lẹ́rù ìfagbọ́rẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ààrẹ onítàn àpìtàn báyìí fún iṣẹ́ ọpọlọ ikú kò ní yọ pa àrùn kò ní yọ ṣe àwọn aráàlẹ̀ àgbẹ̀ ó torí kò bàjẹ́ lórí olúgbò kò bàjẹ́ lórí àrẹ̀sà ìtàn Yorùbá ò ní parun àwọn aráàlẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá Olódùmarè àgọ̀tún ọlọ́mọ atẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì mo ṣe bàrẹ́ lálẹ́ yìí o pátápátá ọlá pérégedé ògo ọba nìkanṣó aṣọ ìgbìmọ̀ ọba àdánìkanṣó ròṣùwọ̀n ìlálẹ̀ di ọ̀run kábíyèsí rẹ o ọba sògbàmọ́gbà bí èjì gbàrà lẹ̀kẹ̀ akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá mò ń bọ̀. báwa ilẹ̀ rẹ̀ Odùduwà o Ọ̀rànmíyàn o. ẹ kú alẹ́ o oníkó àwísí ẹ kú alẹ́ o onídòròmí àwísẹ̀ ẹ kú alẹ́ o nílùú Ìwọ̀nràn ibi ojúmọ́ rẹ ti máa wálé ayé akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá mò ń bọ̀. Ọ̀ràngún ilé wa alára tó ní lára àjẹrò. ìbà lákẹ́ ìbà lóko ìbà lára ìbà jèrò olóko sẹ́lẹ̀yà bíkú o alárẹ̀rẹ̀ kò sùn lẹ́yẹ àwọn àgbà òféèfé lẹ́yẹ wọn ògúndẹ lékèlékè lẹ́yẹ àwọn ìyá mi àlà funfun gbò kanlẹ̀ lékèlékè kan òbí dúdú o ọlọ́mọ abí funfun ní funfun àgbègbò ńlá àbìfò rágájigi lẹ́gàn àgbègbò níwọ̀nràn ẹ̀yẹ ayé o gbémi lọ sí gbèrí òkun gbémi lọ sí gbèrí ọ̀sà ojú tó lé ojú tó ko ìbà adániláre ẹyẹ òkun ìbà adániláre ẹyẹ ọ̀sà ìbà adániláre ẹyẹ ọ̀kánkán lóde Ọ̀yọ́ ọlé ìbà lákẹ́ ìbà lóko ìbà lára ìbà jèrò ìbà pèrègèdè tí í ṣe yèyé ojúmọ́ ìbà adẹ́fúnṣẹ́ṣẹ́ àwọ ìlú Ọ̀yẹ́ o èèkàn múlẹ̀ àwọ òde ìrókò ìbà pẹ̀pẹ́ àwọn olóde ìsíndẹ ìbà ọlọ́ta nílé àdó ìbà erinmi tó lòdì ọ̀wọ́ o ìbà ọ̀rọ̀mọ́ ọ̀sálọ́kọ̀ ọmọ ògbóǹkan nídà ìbà ìjì ọ̀bàrà ara àdó Ọ̀ṣun òdúnítì ògbénítì òlánítì eégún olúfẹ̀ tí sẹ́mọ̀rìwò pàkó ìbà ọ̀tẹ̀tẹ̀ ẹlẹ́jẹ̀ ló mọ̀ pé ìbà aládó èwí ọmọ àràrá òjò ọmọ àrà gẹ́jẹ̀ ayérémọdé ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdò òpópó òlú ọmọ ayẹ̀lú kínkínkín tó bá yẹmí ayẹfá
yẹ́yẹ́yẹ́ ni mọ̀rìwò yẹ mọ́lẹ̀ àjàgbá yìí ń tàrà àjàgbá yìí ń tàrìrà àjàgbá yìí ní kẹ́ẹ̀jẹ́ kára tàlẹ́ alẹ́ yìí ó jẹ́ o lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí mo kí gbogbo ẹ̀yin ọba aládéládé ẹ kú alẹ́ o láàfin ìṣẹ̀ǹbáyé mo kí bàbá mi ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ẹ mọ̀ kú alẹ́ àsọdúnmọ́dún o ẹ kú ọdún ẹ kú yèdún àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún o àsoròmorò ní sáwọ́ àsoròmorò ọdọọdún léegun jó ọdọọdún lorò gbọ̀nà ọdọọdún lewí abíyáyá máa san 50 o ọ̀gá kan oṣù ní gorí ìrókò bá dàmọ́dún adigba bá a gbálé bá a gbàtà àtànlá darí rẹ̀ sí o bàbá mi ẹni ìtàn Ògúnwùsì ẹ gbó ẹ tọ́ o ẹ dàgbàdàgbà bí ará àgbà nì bó ṣe jẹ́nu ẹ̀kú ọdún ọlọ́jọ́ o wọ́n ṣe bẹ́bẹ́ o a wà ń bẹ̀ iléeṣẹ́ Tùǹgbá wà ń bí ọdún ọlọ́jọ́ ó dùn ó yàtọ̀ bó ṣe jẹ́nu o mo kí bàbá mi Àtàndá Aláàfin tọ̀yọ́ ọmọ òfò ọmọ kú ọmọ òfò ọmọ àrùn ọmọ kú tí kò lè pa ọmọ àrùn tánú ò ní ṣe ọmọ òfò tó fò gbọdọ̀ ṣe láéláé Àtàndá ọba tó Àtàndá ọba tó Àtàndá ọba tó ẹ gbó bí ọba ìlú wọn ràn ikú ò ní pa yín o ọwọ́ ni máa lo gbẹ gbó Àtàndá Aláàfin Ọ̀yọ́ ẹsẹ̀ ní lọlẹ̀ gbó kùtàkùtà mo kí yín bàbá mi o mo kí yín o bàbá mi Olúfọ̀n tìlú Ifọ̀n orí òyìn ọba rẹ fún yín nílùú Ifọ̀n o mo kí yín nílùú Ìgbàjọ Ìlóró mo kí yín Ládà mo kí yín o nílùú Àdà mo kí yín nílùú Ìré ọlọ́ọ̀bà ọlọ́nà tìlú mo kí yín o mo kí gbogbo yín pátápátá mo kí yín nílùú Ìkìrun orí òrò ọba yẹ fún yín o mo wá kí yín nílùú Lárọ̀gún alára lọ́ba alára ajérò lọ́ba ajérò Ọ̀rọ̀gún lọ́ba léèlá mo kí yín o yóò ṣeéṣe fún yín o mo kí yín nílùú Ìkìfín mo kí gbogbo yín pátápátá o yóò ṣeéṣe fún yín o mo wá kí yín nílùú Ìmẹ̀sí mo kí gbogbo yín pátápátá mo kí yín yóò ṣeéṣe fún gbogbo yín o ọ̀nà ó ṣí ọ̀nà ó là mo kí gbogbo yín mo kí nílùú Òṣogbo Òròkí ọmọ Àsálà mo kí gbogbo yín pátápátá o mo kí bàbá mi Àkárìgbò tòde Rẹ́mọ mo kí yín o mo wá kí Àlájì Agbẹ́sìgá nílùú Ṣàgámù àwọn ti Rẹ́mọnù yóò ṣeéṣe fún yín o mo kí bàbá mi Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Àyángunrin tìlú Ìkòròdú Akínlólú tèkó àránlẹ̀ mọ̀ dá mọ̀ ní dáràn mo kí gbogbo yín o mo wá kí bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùúbọn mo kí Sọlágbadé Olúwo àgbáyé yóò ṣeéṣe fún gbogbo yín gbogbo àjọ pàdé níbi ọdún ọlọ́jọ́ yóò ṣeéṣe fún yín àránlẹ̀ mọ̀ dá mọ̀mọ̀ ní dáràn o yóò rí bẹ́ẹ̀ fún yín o mo kí àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà Àgbẹ̀kọ̀yà àtàwọn ọlọ́dẹ gbogbo wọn ṣe gudu ilẹ̀ Yorùbá ò ní parun kò ní bàjẹ́ ìtàn òsì kò ní bàjẹ́ wọ́n mọ̀ pé iléeṣẹ́ Tùǹgbá wá bó ṣe jẹ́nu bọ́ńbọ̀. Tony Jero, Olúbọ̀ Adé Òrò Odúwọ̀, ọmọ aládé ṣe. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá mo kí ọ Olúṣùṣì Sarah ọmọ wọn nílùú Ìṣẹ̀ Èkìtì ìlú Ìṣẹ̀ǹbáyé mo ti wí fún ọ pé n ó bọ́ ọ délùú rẹ láìpẹ́ Olúṣùṣì Sarah àná ló mọ̀ dá òní dáràn o mo kí yín o Ọlákìtàn Adégòkè yóò ṣeéṣe fún ọ o òní ṣubú dànù o yóò ṣe rí fún ọ nu tó Ifágbọ́rí Ọ̀tẹlẹ̀múyẹ́ lórúkọ mi o olùwádìí ìtàn ìjìnlẹ̀ tó yàtọ̀ sálọ ààrẹ onítàn apìtàn gbáyé gbogbo ilẹ̀ Yorùbá èmi lo bùrìnbùrìn dáná tàn sí jù dáná tàn sí gbó irin já àfinisó ìtàn já àfitàn só bí tàn bá já ìtàn náà là á fi só padà bó ṣe jẹ́nu bọ́ńbọ̀. Ọ̀rúnmìlà Ọbàtálá Ọ̀ṣun. Abala méjì ni ètò ìpín sí o abala àkọ́kọ́ òun ni abala tọ́nà àṣìwí èdè àṣìpá òwe tá a ti máa ń jẹ́ kẹ́ ẹ mọ̀ o abala kejì òun ni abala ìwádìí ìtàn ìjìnlẹ̀ tààrà tó yàtọ̀ sálọ oníléeṣẹ́ ńláńlá gbogbo olókoòwò ẹ máa bọ̀ wá sórí ètò akọni ìgbàanì dúdú lọ́sàn-án oṣù wọ́n bọ̀. Kúlákàyé sí mọ́lẹ̀, ó
tó kí ni abala tó náà ta lẹ́yìí abala tó náà ta lẹ́yìí ó dá fùrùgbà gbòó ta ni ó mọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ tí mo fẹ́ sọ lórí abala tó náà ta lẹ́yìí ó ní ọdún ọlọ́jọ́. Kí ni wọ́n ń pè ní ọdún ọlọ́jọ́ gan-an? Báwo ni ọdún ọlọ́jọ́ ṣe jẹ́? Kí ni wọ́n ń pè ní ọlọ́jọ́ gangan? Ẹ tún gbọ́n tẹ́ ẹ̀ tún gbọ́ nílálẹ̀ ní Ilé Ifẹ̀. Àwọn wọn ní wọn kì í wádìí Ilé Ifẹ̀ ṣùgbọ́n kì í ṣe bíi tòpìtàn. Torí a fẹ́ kí nǹkan ilẹ̀ Yorùbá kó tòrò ni ó tù fẹ̀ nífẹ̀ ibẹ̀ ni gbogbo wa ti wá. Bẹ́ẹ̀ ni ọdún ọlọ́jọ́ ọdún ńlá ni. Ọdún ṣẹ̀ǹbáyé ni wọ́n ti ń ṣe é bọ̀ látàyé Odùduwà kéé wá ṣe Odùduwà tó wá tí wọ́n lọ́dọ̀ tilẹ̀ Mẹ́kà o Odùduwà tó rọ̀ wá gangan ojú kò ibi tí Odùduwà ti rọ̀ wá mo ṣèwádìí tààràtààrà lọ́dọ̀ àwọn àgbààgbà báwo lọ́dún àrè ṣe jẹ́ adé àrè wọ́n ní Ògún ló ní adé àrè ló gbé fún Odùduwà tó rọ̀ wá ǹtẹ́ ẹ̀ tún gbọ́ nínú adé àrè tí ọba mi tí bàbá mi ẹni ìtàn Ògúnwùsì dé ní ọdún ọlọ́jọ́ tó jẹ́ pé bí ó bá dé tán tó bá dé adé àrè yìí tán bí wọ́n ń súre ó wúwo bí àpò sìmẹ́ǹtì kan lórí rẹ̀ ni tó sì ń súre fún gbogbo àwọn èèyàn ẹ wo orí pílátífọ́ọ̀mù wa Tùngbá FM ẹ rí gbogbo nǹkan tí mò ń sọ yìí ń bẹ́ẹ̀ bí tó ti ń sọdún wọ́n ní wọn kì í débi Òkè Mògún ṣùgbọ́n kì í ṣe bíi tèmi Fágbọrẹ mo dé Òkè Mògún mo rí bàbá mi ibi tó ti ń súre wọ́n súre fún gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni bàbá mi ẹni ìtàn Ògúnwùsì súre fún gbogbo ilẹ̀ Yorùbá ó gbé adé àrè sórí ó fi súre fún gbogbo ilẹ̀ Yorùbá ó súre fún Òtúfẹ̀ gbogbo ère tó sì sí fún gbogbo ilẹ̀ Yorùbá yóò ṣe o kábíyèsí bàbá mi Ọọ̀ni ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ó súre fún gbogbo ilẹ̀ Yorùbá ní ọdún ọlọ́jọ́ ní kí ló ń pè lọ́dún ọlọ́jọ́ ibi ojú kò bí tí Ògún ti gbé adé fún Oòduà kan wá ń lọ ibẹ̀ náà ni wọ́n ti ń bọ Oòduà tó ti ń bọ Ògún ibẹ̀ ni wọ́n ti ń làgún ó bá ku ìjọ́kẹ̀ pé wọ́n ṣe ọdún ọlọ́jọ́ ni wọ́n bàbá mi ó jáde lẹ́nìí tàbí ó jáde lọ́jọ́ náà wọ́n làgún wọ́n wàá ṣe kí ni Ọọ̀ni ẹni ìtàn Ògúnwùsì yóò wá jáde lọ́jọ́ kejì yóò súre tó bá wá súre gbogbo ayé ó máa wá rí Ọọ̀ni ibi tá ń pè ní ọdún ọlọ́jọ́ ọjọ́ tí wọ́n pín tí wọ́n dé tí àwọn ẹgbẹ́ arúnmọlẹ̀ tí wọ́n wá sílé ayé tó pé ọ̀nà ńlá tí Ògún lànà wá sílé ayé ọjọ́ náà ni wọ́n ń pè ní ọdún ọlọ́jọ́ mò ń bọ̀. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá nígbà tí ojúbọ bíi Ògún náà ní bàbá mi ní iná ti ní Ògún lákàáyé fi gbé adé àrè yìí fún Odùduwà nígbà tó wá gbé fún Oòduà tán náà fi ń sọdún ọlọ́jọ́ ní àti ayé ọ̀hún gbogbo Ọọ̀ni tó bá ti jẹ nífẹ̀ẹ́ wọ́n máa sọdún ọlọ́jọ́ tí wọ́n mọ̀ pé àyájọ́ ọjọ́ tí wọ́n gbé adé àrè fún wọ́n sọ nípa Yèyé Mòólú nǹkan ń bẹ nífẹ̀ẹ́ o ẹ jẹ́ ká mẹ́nu kúrò ńbẹ̀
ẹ̀jẹ̀ mẹ́nu kó ń bẹ̀ níjọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ pé ta ni Yorùbá àbí Ọbàtálá ẹ̀ gbọ́ wìnrìnwìnrìn lórí ìtàn Yorùbá nífẹ̀ẹ́ àwádìí ẹ̀ débẹ̀ ni mò ń bọ̀. Akọni ìgbàanilètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá níbo là ń lọ lórí ìwádìí ìjìnlẹ̀ lálẹ́ yìí o abala ìwádìí ìjìnlẹ̀ ibi tá a roko sí là ń fàbọ̀ sí o ìtàn wo là ń bá bọ̀ ìtàn Ọ̀yọ́ Ilébà ni o mo wí fún yín lọ́sẹ̀ tó lọ o àwọn oníyìíròkun àti ẹni tí wọ́n ń pè ní Ìkà babaláwo ọ̀hún Alákẹ́tu onípọ́pọ́ onísàbẹ̀ wọ́n ti kalẹ̀ síbì kan o tí wọ́n pàdé ṣùgbọ́n pàtó wọ́n fẹ́ tú káwọn fi kankan ṣàpẹrẹ mo ní àkókò ibi tí mò ń sọ yìí agbègbè Ìjẹ̀hùn ní ìlú náà ni wọ́n pẹ̀lú ìlú Ìkálẹ̀ ní o mo wí fún yín mo níbi tí wọ́n ti pínyà nù o nígbà wọ́n wá pínyà wéè gbogbo oníkálukú lọ tẹ̀lúdó oníròkún náà lọ lù Ilébà tó tẹ̀dó nígbà tí iye wa sì rèé nínú àwọn ọmọ Ọ̀rànmíyàn ni o ìyá Ọ̀gbún Olódò lórúkọ tí wọ́n ń pè nífẹ̀ẹ́ ìyá Ọ̀gbún Olódò ni o nígbà mo jẹ́ kó yé yín mo níye wá oníròkún lọ sí Ọ̀yọ́ Ilébà ó kọ́kọ́ dé ìlú Ìkà babaláwo Ìkà nítò ó lò ń tẹ̀dó sílùú Ìkà yìí o ibi tí gbogbo wọn ti pínyà rèé ibi òkìtì tí gbogbo àwọn mọ̀ rèé wọ́n ní onípọ́pọ́ ti lọ tẹ̀lú gbọ́gbọ́dọ̀ onísàbẹ̀ tẹ̀lú sàbẹ̀ Alákẹ́tu tẹ̀kẹ́tu oníyìíròkún kú ò lọ rèé lọ sílùú Ilébà tó tẹ̀dó òun babaláwo Ìkà dúró nílùú Ìkà kí náà ó wá ṣe iye wa ó pàṣẹ fún odò ó pe odò jáde dákun ràn mí lọ́wọ́ o mo fẹ́ dèlò Ọ̀yọ́ Ilébà ó dé Ọ̀yọ́ Ilébà ó dé Ọ̀yọ́ Ilébà mo ní kò bá oníyìíròkun ṣùgbọ́n bá àwọn ìjòyè oníyìíròkun ní ìjòyè kan tí wọ́n ń pè ní Olútẹdé ó tún ní ìjòyè kan tí wọ́n ń pè ní Ọ̀sọ́lọ̀ bóyá tiẹ̀ lẹ́mọ̀ yìí pé ọ̀sọ́lọ̀ tẹ́ ń gbọ́ lẹ́nìí àrọ́mọdọ́mọ oníyìíròkun ni o bóyá lẹ́mọ̀ káwọn náà máa gbọ́ mi Ọ̀yọ́ wọn ti wá Ọ̀yọ́ Ilébà ni o kìí sọ torí pé mo sọ fún yín pé Ọ̀yọ́ mẹ́rin ló wà Ọ̀yọ́ Kóró tó dọ̀yọ́ Àjàká Ọ̀yọ́ Ilébà Ọ̀yọ́ Ìgbòho àti Ọ̀yọ́ Àgọ́ Ọ̀já ó sì nípa ó ní bí wọ́n ṣe tẹ gbogbo ẹ̀dó gbogbo ẹ̀ lẹ́gbọ́ lórí ìtàn yìí nínú ìtàn yìí mo ní nígbà tó wá tàkókò iye wá dé Ọ̀yọ́ Ilébà kò bó ní ìròkún lè mo wí fún yín lọ́sẹ̀ tó lọ mo ní ó bá àwọn ìjòyè rẹ̀ wọ́n ń pe ẹnìkan ní Olútẹdé wá bí ọmọ kan tí wọ́n ń pè ní Ògbúùrú ọmọ Onítẹdé òun ló fi gbákígbá fún Yewa Lómìmú ibi mo sọ dé lọ́sẹ̀ tó lọ ni mò ń bọ̀. sọ lọ́sẹ̀ tó lọ Iyewa bínú ó padà sí Ọ̀sà tó gbà láyè Ọ̀sà jáde o Iyewa kí ló fẹ́ ká ṣe
kí ló ṣe ọ́ ó lóun dé Ọ̀yọ́ lébà ṣùgbọ́n ògbúùrú ọmọ onítẹ̀dé fi gbákíwá fóun lómi ọ̀sá ní kí ló fẹ́ ká ṣe ó lóun fẹ́ kẹ́ gbèmí ń jà ní irú ìjà wo òun fẹ́ kí omi wọ́n wọn lọ́yọ̀ọ́ lébà òǹgbẹ omi dé lọ́yọ̀ọ́ lébà o wọn ò rómi mú ẹ mọ̀ ibi omi bá ti sọ̀ wọ́n ìlú ọ̀hún ò kì í tòrò omi wọ́n lọ́yọ̀ọ́ lébà eku ò ké bí eku mọ́ o ẹyẹ ò mọ̀ ké bí ẹyẹ mọ́ gbogbo àkèrèmọdò wọ́n wẹ̀ wùràwẹ́ ni o ńgbà oníyìíròkú dé torí pé jagunjagun oníṣòwò ni ó wò pé ta ló dárú èyí wò kí ló ṣẹlẹ̀ ó wá lọ rèé dáfá obì fáléèrè torí tó bá dúró ní lójú àbílẹ̀ léèrè wò Ifá sọ fún wípé ẹ lágbára kan ló wá sọ̀yọ́ lébà ṣùgbọ́n wọ́n fojú àbùkù wò oníròkú ní àtàlẹ́ni náà tó dárú èyí wò wọ́n wá lọ sọ́tún wá lọ sósì ó di ògbúùrú ọmọ onítẹ̀dé kí wá ní ohun ètùtù kí lóhun ẹbọ wọ́n ní ògbúùrú ọmọ onítẹ̀dé náà ni wọ́n fi ṣètùtù kí ọ̀wọ́n omi kó tó padà sí Ọ̀yọ́ lébà ògbúùrú ọmọ onítẹ̀dé o àwọn ò fi ọ́ ṣètùtù ògbúùrú náà wá wò ó pé òun náà alágbára lòun èèwọ̀ odòdì bó bá kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òye ayẹ́ ó bá kù dẹ̀dẹ̀ kí wọ́n kéwì lákẹ̀sán ọba ajáyin atẹ́rígbàsọ ọba ajáyin fá atẹ́rígbàsọ torí àwọn kan máa ń pè ní ọmọ awo atẹ́rígbàsọ kìí sọ ọmọ awo ọba ajáyin fá nínú ìtàn Basọ̀run Gáà mo ti jẹ́ kó yé yín ọba ajáyin fá àrọ́mọdọ́mọ ọmọ Kàrán ni Aláàfin Kàrán ni wọ́n bá wọ́n wò pé bó o la ṣe ṣe tó ògbúùrú wọ́n ti múra fún pé wọ́n fi ṣètùtù nígbà wọ́n dójú bọ ó ní kí wọ́n ṣe ń jẹ́jẹ́ ó ní pé wọn kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ èèwọ̀ ṣe bí ọ̀wọ́n gógó omi lẹ ló wọ́n lọ́yọ̀ọ́ lébà ògbúùrú súre fún wọn o ó ní omi ó máa yọ lọ́yọ̀ọ́ lébà o ẹ̀ẹ́rì bá ti ṣe ẹ̀rọ súre fún wọn lògbúùrú bá dòdò lọ́yọ̀ọ́ lébà bẹ́ẹ̀ bá dé Ọ̀yọ́ lébà lẹ́ni lọ́yọ̀ọ́ ìlú Àró odò ògbúùrú ọ̀ ń bẹ nílùú Ìláró lẹ́ni mo ṣèwádìí débẹ̀ ni o mò ń bọ̀ ẹ̀ tí ì gbọ́ nǹkan kan mò ń bọ̀. Yorùbá ò ní parun àwọn alálẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdè bá wà ilẹ̀ rẹ̀ Odùduwà o Ọ̀rànmíyàn o. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá nígbà tí eléyìí lọ bẹ́ẹ̀ Olútẹ̀dé tó bí ògbúùrú ó bínú kúrò lọ́yọ̀ọ́ lébà o ó ní ẹ̀ nítorí mi yàn mí lẹ́bọ Olútẹ̀dé bínú kúrò lọ́yọ̀ọ́ lébà ó lọ lè tẹ̀lúdò ìlú tí Olútẹ̀dé tẹ̀dó lọ́jọ́ ọjọ́ wọn àná ni wọ́n pè nílùú Tẹ̀dé lọ́jọ́ tòní nílẹ̀ Bàràpá òun ni wọ́n pè ní ìlú Tẹ̀dé bẹ́ẹ̀ bá dé àgọ́ ààrẹ ẹ̀ mọ̀ lọ Tẹ̀dé o ìlú tí Olútẹ̀dé tẹ̀dónù mò ń bọ̀. àwọn alálẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ. Akọni ìgbàanì lètò akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá Oníyìíròkún dé Ọ̀yọ́ lébà ó mọ̀ di ọlọ́mọ o Adédọjà lóyún ńgbà Adédọjà lóyún ó lóyún òòṣà tó gbówó láti Ọ̀yọ́ lébà tí wọ́n ń pè ní Bọ̀mú ó mọ̀ ládédọjà ń bọ̀ tó gbówó láti Ọ̀yọ́ kìí ṣe Ọ̀yọ́ lébà ẹnu mi àgò tó gbówó láti ìlú Ọ̀yọ́ gangan kó tó wá tẹ ìlú dó òun ni Adédọjà ń bọ̀ tó fi bí ọmọ o nígbà tó bí ọmọ kí wọ́n ń pe orúkọ ọmọ tí Adédọjà bí wọ́n ń pè ní Lábàjẹ́
wọ́n ń pè ní lábàjẹ́. Kí ni ìtumọ̀ lábàjẹ́? Ìtumọ̀ tó lágbára ni, torí pé ńlẹ̀ Yorùbá bí wọ́n bá bí ọmọ obìnrin wọn èé kà á kún o, ọmọ ọkùnrin nìkan lọ́mọ. Nígbà tí oníyìíròkún ó wà kọ́kọ́ bí ọmọ obìnrin ló kọ́kọ́ bí. Ó wá wò pé tí mo rò kọ́ ni mo bá, pẹ̀lú gbogbo akitiyan mi lórí páńwọ́ ọmọ obìnrin náà ni mo wá kọ́kọ́ bí. Ọlá yìí mọ̀mọ̀ bàjẹ́ o, ọlá mọ̀mọ̀ bàjẹ́ o, lọ́n fi ń pè ní ọlá bàjẹ́. Mò ń bẹ̀ jẹ́ lọ sójú òkú ká lọ sójú ọjà ibi àti ṣòwò là ń jèrè. ẹni wípé
sá. Ìtàn Yorùbá ò ní parun. Àwọn ọlọ́lẹ̀ á jẹ́ ojúṣe. Gbogbo akọni tó ti lọ. Ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀. Odùduwà o. Ọ̀rànmíyàn o. Ọ̀ràngún Ìléra. Alára tó ní lára. Ajérò tó ní jérò. Olúbọ̀ adé òrò Odùwọ̀. Ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. Ọ̀rúnmìlà o. Ọbàtálá o. Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. Ògúnlákàyè sí mọ́lẹ̀. Olúkòso Arẹ̀kújayé. Iyemọja Ọya Orírì. Ìtẹ̀dọ́ ìlú. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá. Ẹ káàbọ̀ padà ní yàrá àtajà wa ibi a ti ń ṣòwò là ń jèrè o. Ìwọ náà ò yá ta kọ́ṣọ́ kó o ta kúbẹ́kúbẹ́. Kẹ́ ẹ mọ gbé polówó yín bọ̀. Dúdùn lọ́sàn-án oṣù. Ọmọ ẹ̀tà ní kọ́kọ́ tà kẹ́ni gbogbo tó tà o. Mo wí fún yín. Oníhìrókù kọ́kọ́ bí ọmọ tí ó bí. Ó pè ní Lábàjẹ́. Kí ni ìtumọ̀ Lábàjẹ́? Pẹ̀lú gbogbo ọlá gbogbo iyì tí mo ní, obìnrin ni mo wá tó kọ́kọ́ bí. Mo bàjẹ́ ọlá yìí mọ̀mọ̀ bàjẹ́ o. Ọlá yìí mọ̀mọ̀ bàjẹ́ pẹ̀lú gbogbo ọlá yìí. Torí pé nínú ìtàn Oníhìrókù lájọdún Ògún ọjọ́ pẹ̀tù tó tẹ Ọ̀yọ́ Ọlébàdó, Ọ̀yọ́ Ọlébà tó jọ̀yọ́ ìlú Àró, Ọ̀yọ́ ìlú Àró tó tìlú Ìláró yìí, olówó oníṣòwò jagunjagun ni, ó ní owó tó pọ̀. Ọlá mọ̀mọ̀ bàjẹ́ torí pé wọn ò ka ọmọbìnrin kún láyé àtijọ́. Ọmọbìnrin ni wọ́n, ọmọkùnrin ni wọ́n kà kún pé ọmọ. Ọlá yìí mọ̀mọ̀ bàjẹ́. Nígbò wá bí ọlá bàjẹ́ tán, inú Oníhìrókù dùn. Ó níyàwó mi àti dé ìsàlẹ̀ dọlọ́mọ. A kú òlókè adésàlẹ̀ dọlọ́mọ. Òun ló mọ̀ lódì ìsàlẹ̀ dọ́mọ. Bẹ́ẹ̀ bá dé Ọ̀yọ́ ìlú Àró lénìí. Ọ̀yọ́ ìlú Àró lódì ìlú Ìláró. Olódì ìsàlẹ̀ dọ́mọ o. Olódì ìsàlẹ̀ dọ́mọ. Gbogbo àwọn orúkọ ìlú tí ń bẹ lọ́yọ́ ìlú Àró. Òun náà mọ̀ ní bẹ ń lu Ọ̀yọ́. Bíi Gúdúgbà. Gúdúgbà ó ń bẹ nílùú Ọ̀yọ́ ìlú Àró. Wọ́n tún ń pè ní Gbógìdì. Ó ń bẹ ní Ọ̀yọ́, ó ń bẹ ní Àgọ́ Ọ̀já. Ó tún ń bẹ lọ́yọ́ ìlú Àró náà. Ìjàbàtà. Gbogbo àwọn ìlú ọ̀hún náà ní ń bẹ lọ́yọ́ ìlú Àró. Adésàlẹ̀ dọlọ́mọ. Oníhìrókù wá dá ibì kan lẹ̀ ńgbà tó bí ọmọ tán. Torí pé Adé Olúfìràn òní ń bẹ lọ́wọ́ rẹ̀. Ó wá pebẹ̀ ní Ìtòólú. Ìtòólú ọ̀hún rèé. Ibẹ̀ l'Oníhìrókù máa dúró sí gẹ́gẹ́ bí olórí. Ìtòólú ló di Ìtòólú o. Ló di Ìtòólú lọ́yọ́ ìlú Àró lénìí. Ìtòólú ló di Ìtòólú. Bẹ́ẹ̀ bá dọ́yọ́ ìlú Àró tí ṣèlú Ìláró ẹ lọ sẹpẹ́ ń lọ sí Ìtòólú. Olódi Ìtòólú o. Ìtòólú ló di ìlú Ìtòólú. Oníhìrókù ó bí ọmọ o. Ọlábàjẹ́ ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó mọ̀ ń dàgbà. Ọlábàjẹ́ ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ńlọ́bà. Ìgbà Ọlábàjẹ́ dàgbà wọ́n wá ń pe ẹnìkan ní Kẹ̀kẹ́. Jagunjagun ni o. Lọ́yọ́ ìlú Àró wọ́n jọ ń ṣe ètò Ọ̀yọ́ ìlú Àró ni. Kẹ̀kẹ́ wá ní igbó kan tí máa dúró sí o. Wọ́n ń pebẹ̀ ní igbó Kẹ̀kẹ́. Wọ́n ń pebẹ̀ ní igbó Kẹ̀kẹ́.
igbó kẹ̀kẹ́ ọ̀hún tí máa dúró sí lọ́jọ́ ọjọ́ òun àná nígbà tí omi kúò lọ́yọ̀ lébà tí ọ̀sà bínú igbó kẹ̀kẹ́ yìí lọ̀sà yá lọ o igbó kẹ̀kẹ́ yìí lọ̀sà yá lọ àwọn àdà ọ̀mì tí ń bẹ́ẹ̀ láyé ìgbà ọ̀hún òun ni wọ́n sọ pé kí wọ́n ní rọ́ kí ló dé tí ń dún gbùrùgbùrù báyìí àgbàrá mọ̀ ní rọ́ girigirigirigiri àgbàrá ń rọ́ girigirigirigiri àgbàrá ń rọ́ girigi ló ń di àgbádárìgì lénìí àgbádárìgì ló wá di bàdágìrì lénìí o gbogbo ibi tí ọ̀sà wà tó bẹ́ẹ̀ já òkun igbó kẹ̀kẹ́ ni o igbó kẹ̀kẹ́ ló di bàdágìrì lénìí mò ń bọ̀. Akọni ìgbàanì lètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá ẹ jẹ́ wá kọjá sílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ kóró mo wí fún yín pé Ọ̀rànmíyàn ló tẹ̀lú Ọ̀yọ́ dó ìgbà Ọ̀rànmíyàn kú òun bẹ̀ níní ọlá tí wọ́n ń pè ní Àjàká ó bọ́ sórí ipò àwọn Ọ̀yọ́ pòbìrì ọ̀tẹ̀ wọ́n lé ní ọlá kúrò lórí ipò ní Ṣàngó bá bọ́ síbẹ̀ ni tí wọ́n ń pè ní Ṣàngó lénìí Ifátólú Àjàlá Àjí ní jẹ́ o òun ni wọ́n sọ Ifátólú Àjàlá Àjí òun ní jẹ́ wọ́n á tún máa pè ní Ewélérè Ṣàngó yìí olójẹ káyìn nígbà tí Ṣàngó tún kúrò lórí ipò Àjàká tún padà Àjàká kúrò pátápátá Aganjú ó wá jẹ o Ìlọ̀rí Aganjú náà ọmọ Aganjú náà jẹ lẹ́yìn Ìlọ̀rí ọmọ Aganjú ló wá kó Aláàfin Olúàṣọ Ọ̀sàrẹwà Ṣakí bó ṣe Ṣakí náà ló ṣe rẹwà lẹ́yìn Aláàfin Olúàṣọ Olókè Olúgbògì Aláàfin Onígbògì Aláàfin Onígbògì ọ̀hún ló wá bí Aláàfin Òfìràn Òkọ̀jà ibi afẹ́ sọ̀rọ̀ lé lórí rèé o ṣùgbọ́n láyé Aláàfin Ṣàngó òun ni ẹnìkan tí wọ́n ń pè ní Àyángbági ó ti máa ń kó ẹrú wá sí Ọ̀yọ́ lébà tó bá jagun títí tó kó ẹrú a kó wá sọ́yọ́ lébà wàá bá Oníyìíròkun lájọdún Ògún Ọmọ́tinú Àlàbí ọjọ́ pẹ̀tù nígbò wá débẹ̀ ó ti mọ̀yọ́ lébà ṣùgbọ́n nígbà tí Ọ̀rànyàn ó tẹ̀lúdó báwọn kan ń bẹ̀ ó lé wọn ó bá wọn tápà tàwọn bàrùbá ó lé wọn pé òun fẹ́ tẹ̀lúdó nígbà Ọ̀rànmíyàn wá lọ tán tó tàsìkò Onígbògì òun ni wàhálà ti ṣẹlẹ̀ táwọn tápà láwọn fẹ́ gbàlú àwọn ìròlú gangan àtàwọn bàrùbá òun ìrònú gangan ló sodo sí ọkàn Aláàfin Onígbògì kásá sọ pé òun ló jẹ́ kó tètè wàjà ìgbà táláàfin Onígbògì wàjà tán Òfìràn Òkọ̀jà jẹ Òfìràn Òkọ̀jà tó wá jẹ láyé gbọ̀hún ayé ìgbà tiẹ̀ ni wọ́n wá ní tóo ni wàhálà wá dé o lọ́yọ̀ọ́ lébà wọ́n gbọ́dọ̀ kúò lórí ilẹ̀ àwọn ni mò ń bọ̀. Iṣẹ́
akọni ìgbàanilètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá ibi wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ lébà Oníyìíròkun ó má dàgbà Ọlábàjẹ́ náà dàgbà ṣùgbọ́n ńgbà tí Ọlábàjẹ́ ń dàgbà Oníyìíròkun àti Kẹ̀kẹ́ ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n ọmọ kan ń bẹ tí Kẹ̀kẹ́ bí tí wọ́n ń pè ní Òjú Akínyẹmí Oníyìíròkun àti Kẹ̀kẹ́ ni wọ́n bá fọmọ dọ́rẹ̀ẹ́ o dákun Oníyìíròkun jẹ́ kí ọmọ mi fẹ́ ọmọ rẹ̀ Oníyìíròkun àti Kẹ̀kẹ́ sáàfi ọmọ dọ́rẹ̀ẹ́ Fáyẹ Òjú Akínyẹmí fẹ́ Ọlábàjẹ́ ọmọ Oníyìíròkun Ọlábàjẹ́ sabiyamọ o ọmọ kejì tí Oníyìíròkun ó tún bí tádédọjọ́ ó bí fún Oníyìíròkun torọ́mọ méjì náà ló bí mò ń bọ̀. Ó bàjẹ́ lórí àrẹ̀sà ìtàn Yorùbá ò ní parun àwọn alálẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀ Odùduwà o Ọ̀rànmíyàn o. ọmọ kejì tí Adédọjọ́ ó tún bí fún Oníyìíròkun òun ni wọ́n ń pè ní Ẹgẹmọ ṣùgbọ́n Ọlábàjẹ́ ti ń sabiyamọ nílé ọkọ rẹ̀ kí Oníyìíròkun tó fi ọjọ́ ogbó bí Ẹgẹmọ. Oníyìíròkun bí Ẹgẹmọ o lọ́jọ́ ogbó Oníyìíròkun bí Ẹgẹmọ lọ́jọ́ ogbó Oníyìíròkun bí Ẹgẹmọ ní ọjọ́ ogbó mò ń bọ̀. Ọ̀rọ̀ tún ilé wa alára tó ní lára àjẹrò tó ní jẹrò olúbọ adé òrò olúwo ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún Ọ̀rúnmìlà o Ọbàtálá o Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Ògúnlákàyè sí mọ́lẹ̀ olùkóso àrẹ̀kújayé Iyèmọ̀jọ̀ ya orírì ìtẹ̀dọ́ ìlú ilẹ̀ Yorùbá gbogbo akọni tó ti lọ pápá àrùn kò níyàn ṣe àwọn alálẹ̀ àgbẹ̀ o torí kò bàjẹ́ lórí Olúgbò kò bàjẹ́ lórí Àrẹ̀sà ìtàn Yorùbá ò ní. Akọni ìgbàanilètò tó ní ṣe pẹ̀lú ìtàn Yorùbá tátí ẹ̀ ni wọ́n ń pè ní Orò Ọ̀nà tí ó du Òrò Ọ̀nà nílùú Ìláró lẹ́nìí ta ló bí Orò Ọ̀nà níbo ni Orò Ọ̀nà ti wá ta ló ń pè ní Ọba Onígbà Ajé ta ni wọ́n ń pè ní Ọba Onígbà Ajé ta ló bí Ìrókò tó tẹ̀lú Ìrókòdó Aláàfin Olúàṣọ kí ló wá ṣe lọ́yọ̀ọ́ lébà kí ni wọ́n ń pè ní Ìtòolú gangan kí ni wọ́n ń pè ní Adé Olúfìràn ẹ fẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n sí lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn alálẹ̀ ajẹ́ ojúṣe gbogbo akọni tó ti lọ ìdí ẹ̀ bá wà ilẹ̀ rẹ̀. 081 13 05 1009 081 13 05 1009 080 56 13 009 1009 080 56 13 1009. Hello. Ẹ kú alẹ́ orúkọ yín bọ̀dẹ̀ tí ń pè. Mo ti dúró jayé láti abúlé Èkó. Láti abúlé bo. Abúlé Èkó sáìdì bọ́lá abúlé Èkó wà. Hello. Bẹ́ẹ̀ bá rí wa pè padà o Mrs. Dójayé. Hello. Ẹ kú alẹ́ orúkọ yín bọ̀dẹ̀ tí ń pè. Francis ló sọ̀rọ̀ lágbèdè.
à ń gbọ́ yín o àṣẹ olódùmarè. hello hello ẹ kú alẹ́ o. ẹ kú ètò kò ní rẹ̀ yín o. àṣẹ olódùmarè. ìlàmọ́dà láti ìlú ìjẹ̀bú òde. láti ìlú ìjẹ̀bú òde à ń gbọ́ yín o. ojú òní ti ní ẹ kú ètò. àṣẹ olódùmarè. ẹ jọ ìtàn kí ni mo fẹ́ kẹ́ fà sọ. ní ìmọ̀ gbọ́n tẹ́ ń sọ dáadáa. hello. hello. ìtàn Ṣàngó àti. ìtàn bo ìtàn Ìwó. Ṣàngó náà ni wọ́n ń pè ní àbí àrà yàtọ̀ sí Ṣàngó. kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn méjì. ó dáa a ti gbọ́. hello. hello sir ẹ kálẹ́ o. ẹ kú alẹ́ o orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. ẹ ká bàbá agbọ̀rọ̀ látàkùtẹ̀ ni o. láti Àkútè à ń gbọ́ yín o. ẹ rà sà. a dúpẹ́ o. ẹlẹ́dà ẹ jọ ṣùgbọ́n ló mo fẹ́ kẹ́ bá a sọ ìtàn Ṣakí ni. Ṣakí Ògún òrọ́ké. bẹ́ẹ̀ ni bàbá. àgbẹ̀dẹ wọn ò rọ́ bàbá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ a ni. ti sọ́rí ṣùgbọ́n a tó tún sọ gẹ́gẹ́ bí ẹ ti béèrè fún gbogbo ìtàn a ti sọ́rí a tún mọ̀ báyìí tún sọ a tún sọ. ó dà sà ó dà sà ó dà sà. hello. ẹ̀ka ẹ̀ kó ẹ kú alẹ́ ọlọ́run ló ń tó orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. ká máa ju ìṣòro ẹ̀mí sẹ́ni gbóbi ọ̀wọ́ àṣẹ olódùmarè. ẹ máa lọ ẹ máa bọ̀ àṣẹ o. báwo ló dájú àṣẹ o. lágbára ọlọ́run àtúntò máa gbé àṣẹ o orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. ẹ̀lẹ́ kalẹ́ o. sọlá ní alábẹ́jì à ń gbọ́ yín o ṣe o. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ajẹ́ látọ̀tọ̀ láti gbága. láti bágà bẹ́ẹ̀ ni a dúpẹ́ o. ẹ̀ka lẹ kó ètò ọlọ́run ló ń tó o. olófin ṣe o. àṣẹ olódùmarè o. àṣẹ o ìta ìkéré ni. àṣẹ o àṣẹ o àṣẹ o. hello. ẹ̀lẹ́ kalẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ bá a fún ẹ̀. hello. akọni dání lè tó. a dúpẹ́ ẹ ṣeun o ètò ẹ ṣẹṣẹ máa o fún ètò. ẹ ǹlẹ́ sà ẹ ǹlẹ́ máa o. ǹgbà ò ní bàjẹ́ o. àṣẹ olódùmarè ẹ kú alẹ́ ẹ máa fún ètò. ọlọ́run ló ń tó. ìtàn tí mo fẹ́ béèrè lálẹ́ yìí mo fẹ́ béèrè nípa ìtàn ìlú Ìkẹrẹ́. Ìkẹrẹ́ ọba méjì ní bẹ níkẹrẹ́ Ògògà àti Olúkẹrẹ́ ìtàn ìlú Ìkẹrẹ́ náà ń bọ̀. ẹ kálẹ̀. ẹ kú alẹ́ o. alówó ní ló ń pè láti gbọ́ngé. láti bo láti odóngóyán. Odóngóyán ń gbọ́ yín o. àgbàdo tó yín. ẹ jọ ẹ bá wa sọ̀tàn lálùpọ̀n. lálùpọ̀n lálùmí ọ̀gọ́ ọ̀dà àdúpẹ́ ẹ máa bá wa bọ̀. hello. hello. ẹ kú ètò. ọlọ́run ló tó orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ tèmi ẹ. ẹ́ lórí ìpàdé láti Lucky Fiber. láti Lucky Fiber. bẹ́ẹ̀ni. hello. ẹ kálẹ̀. ẹ tó ẹ kálẹ̀ o. ẹ kú alẹ́ o orúkọ yín. ọlá ló ń sọ̀rọ̀ láti ìlú Ìlaró. láti ìlú Ìlaró à ń gbọ́ yín. ẹ kálẹ̀. inú mi dùn fún gbogbo tẹ̀sí lálẹ́ yìí o. a dúpẹ́ o. nígbà ìgbà pẹ́tẹ́ kọ́kọ́ ṣètì mo gbìyànjú mi ò wọlé ìtọ́jú lálẹ́ yìí. àwọn ohun tẹ̀ ń sọ yẹn ìfà òótọ́ ni òótọ́ ni o. a dúpẹ́. gbogbo àwọn tẹ̀ ń sọ́ta tó tẹ̀lé ìfẹ̀kú bá ń bẹ̀. ṣùgbọ́n àwọn òkúkọ mi ò wá jura. ìkọ́sí ọdún òórùn tó máa ń ṣe ní àwọn ilẹ̀ àwọn ìṣọ yìí wọn ọ̀pọ̀ àwọn ọkọ ẹ sínú ìtàn yẹn. ẹ fọkàn yín balẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín àti ìparí ẹ̀ ṣe ń gbọ́. ẹ ń bọ̀ ó ní kí mẹ́fàdàn ni ṣé wọn mọ̀ nílàró ni wọn ṣe fi sínú ìtàn wọn tó bá ń sọ ìtàn bá ń kọ ìtàn òrónà yẹn. ẹ sáà fọkàn yín balẹ̀. aṣọ tó òrónà yẹn nílàró. àwa ṣèwádìí rẹ̀ ni. àwọn nǹkan tó ń kọ sí wọn ọgbọ̀n kìíní yẹn síbẹ̀. ọ̀dà àdúpẹ́ ẹ ṣeun o ẹ fọkàn yín balẹ̀ àátú ìṣúdésàlẹ̀ kòkò lórí ìtàyànlọ́ ìlú àrò à ń gbọ́ yín o. hello. ẹ kú ètò kò nílẹ̀ yín o. àṣẹ olódùmarè.
yà ìbámúdà mi lọ. kí lẹ sọ. hello. hello. ìtàn kí ni ìyàtọ̀ tó wà láàrin Ṣàngó àti àrá. mi ò mọ̀ gbọ́n tẹ̀ ń sọ dáadáa. hello. Ṣàngó àti àrá ìyàtọ̀ láàrin Ṣàngó àtàrá. níbo lẹ ti ń sọ̀rọ̀ yìí. ṣé ẹ rí ìyàtọ̀ láàrin Ṣàngó àtàrá ń ó jẹ́ kẹ́ ẹ mọ̀. àrìrà òun ni ó wáyé níwà èèyàn òun ni àrìrà. ṣé ẹ rí Ṣàngó irúnmọlẹ̀ òun ni àrìrà wọ́n bí Ṣàngó ní oríṣàdá ní Ṣàngó ìyàtọ̀ ọbẹ̀ nu. ṣùgbọ́n Ṣàngó gba agbára Ṣàngó mo jẹ́ kó yé yín pé Ifátólú Àjàlá Àjí lórúkọ tí ń jẹ́ tó ti yé yín ó gba agbára Ṣàngó ní Ọ̀rànyàn ló bí. òun náà fi máa ń pariwo wípé ká máa ń pa lówe nígbà ìwáṣẹ̀ pé kí wọ́n tó bí Ọ̀rànyàn bàbá Ṣàngó lẹ́gbẹ̀gbẹ̀rún àrìrà ti ń sán wájú Olódùmarè tó ti yé bó ṣe jẹ́nu. hello. hello. ẹ kú èso. Ọlọ́run ló ń to orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. simple látàrí mọ̀ sọ. bẹ́ẹ̀ ni sà àkójà ọlọ́wọ́ bàbá ìṣòro bàbá wa ọlọ́wọ́ ní kí n sílẹ̀ o. àṣẹ Olódùmarè àṣẹ adúpẹ́ o. hello. hello sir. hello ẹ kú alẹ́ o. ẹ kà ní sir. ẹ kú ètò. Ọlọ́run ló ń tò. ọpọlọ yóò níjọba. àṣẹ Olódùmarè. Ọlọ́run máa fún mi ṣe o. àṣẹ o àṣẹ o. orúkọ mi ni Isaac Ògúnṣínà láti Ìkòròdú. láti bo. láti gbogbo níkòròdú. ìgbogbo níkòròdú ẹ kú alẹ́. hello. 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 ẹ kú alẹ́ o. ìfà bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ múlẹ̀ nǹkan pẹ̀lú sórí o. àṣẹ Olódùmarè. ọ̀tún fẹ́ òbí fẹ́lẹ́ bí o ẹjọ́ ẹjọ́ tó rú mi lójú pẹ̀lú Odùduwà ta. Odùduwà. bẹ́ẹ̀ ni Adémilóyè ìtúndé ní orúkọ mi láti Odòlá. ó dà ẹni kankan rú yín lójú ní. bẹ́ẹ̀ ni sàmúlẹ̀ ìlú kan gbà ní tabakọjá ìjànà ìgbélé ní àmàdé ìlú mẹ́tọ̀ tabakọ ní ìlú mẹ́tọ̀ à ń lọ ayé fún ní bọ́dà láti jáde sọ́nà sábẹ̀. ìlú kan wà ní òpin Nàìjíríà níbi odò Ọ̀fárá wọ́n pè orí ẹ ní Jàbàtà Odùduwà Jàbàtà Ṣàngó wọ́n ní orí Jàbàtà Odùduwà ní Odùduwà wọlé sí gbọ̀ngbọ̀ngbọ̀ ẹjọ́ tí ó tó tọ́ ni ẹgbẹ́ ká mo fẹ́ kẹ́ bá yàn àtọ̀mọ́lẹ̀ sí. mi ò gbọ́ níwájú Olódùmarè gbogbo ń tẹ́ ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ tún mi pè padà lójú gbogbo ọmọ Nàìjíríà kẹ́ ẹ tún kẹ́ bọ́ síbi tí ó clear mi ò gbọ́ ń tẹ́ ń sọ. hello. hello. ẹ kú iṣẹ́ o. Ọlọ́run ló ń ṣe o. Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ kí orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. láti ìlú Ìlàró ni mo ti ń pè. ó mọ̀ sọ́wọ́ Ìlàró lálẹ́ yìí ẹ gbọ́ tàn yín ẹ tara kìjì. alàgbà Ìlọ̀ ló ń sọ̀rọ̀. à ń gbọ́ yín. ẹ wo ọ̀rọ̀ ìtàn yìí ó dàbí pé wádìí ìjìnlẹ̀ tí gbogbo àwọn òkòtò lọ. ẹ fọkàn balẹ̀ wádìí ìtàn ìjìnlẹ̀. kò sílùú tí ò ní tàn. mo ti rí gan-an lẹ́sẹ̀ sọ. mo ti rí gan-an lẹ́sẹ̀ sọ ṣùgbọ́n. ṣé ìdílé oníyìírò kúnlẹ̀ yìí nílùú Ìlàró ni. ṣùgbọ́n àwọn ìlú Ìlàró ò mọ ìtàn yìí. wọn ò mọ ìtàn yìí kódà wọn ò mọ ẹni tó tẹ̀ ìlú Ìlàró dó. bẹ́ẹ̀ ni wọn ò mọ ẹni tó tẹ̀ ìlú Ìlàró dó. pé o ní ìlú òkun ẹlẹ́bà owó ni ló tẹ̀ kọ́kọ́ yá adé wá. ṣé ẹni tí ẹ ṣe ń sọ̀tọ̀ yìí ó tẹ̀ ẹ́ jọ bí lójú. kábíyèsí ìwádìí ni ìwádìí ìjìyà ẹ tí ì gbọ́ kankan. a ṣẹ̀ṣẹ̀ ń bọ́ yẹ bọ̀ lápò ní ṣe pápá kejì rèé ìtàn yín ó lọ ó dé apá kọkànlá. kò sẹ́ni tó mọ̀ gbogbo Olúfìràn tẹ̀ ń sọ yẹn ìlú Ìlàró. olú ni gbogbo wọn gbọ́ wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ sí Olúfìràn ní àtẹ̀jálẹ̀. káì òní olú ẹ gbọ́ gbogbo ẹ̀wọ̀n ní tí wọn ò tí ì sọdọ̀ ẹ̀wọ̀ bẹ̀hùn olú tí wọ́n ń jẹ lọ́ní ìlú àrò lẹ́ni Olúfìràn ni Olúfìràn ọba Kòso
onídàáyẹ ẹyẹ òpin àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká mọ́ jòun ò gbé òmò kí olùsùsù séèrà àrán ló mọ̀ dá òní dáràn ìfagbọ́nrẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórúkọ mi olùfáwádìí ìjìnlẹ̀ tó yàtọ̀ sálọ ààrẹ onítàn gbẹ̀dàdá gbogbo lẹ̀ Yorùbá tó a lọ lónìí a padà jọ́ mẹ́jọ kó tó di jọ́ mẹ́jọ nọ́mbà wa rèé 080-008-22-1400 080-77-2571 a lọ lónìí a padà jọ́ mẹ́jọ kó tó di jọ́ mẹ́jọ ọ̀hún má ṣe bí o tó o bá ṣe bí ń padà bọ̀ àbá o ilẹ̀ Yorùbá lákàkọ́ ní dàrú o Nàìjíríà yóò dùn ìró òdùn ló ti bẹ̀ jáde.